èèyàn mi ṣàlàáfíà lẹ́wà òwe wa tòní ìgbà jẹlẹ́dẹ̀ ni yòdòyòdó ìgbà ń sanwó ẹ̀ ń tipẹ́tipẹ́ bẹ́ẹ̀ ni ìgbà ń jẹlẹ́dẹ̀ ni yòdòyòdó ìgbà ń sanwó ẹ̀ tipẹ́tipẹ́. Òwe Yorùbá yìí ó ń tọ́ka sí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá yá nǹkan lọ́dọ̀ àwọn ẹlòmíràn bóyá owó àbí nǹkan míì ó máa ń ni wọ́n lára láti san padà tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Tí a bá yá nǹkan lọ́wọ́ àwọn èèyàn ẹ jẹ́ kí a fi sí ọkàn wípé kí a dá a padà kó má di pé ìgbà tí a fẹ́ gba nǹkan yẹn lọ́wọ́ àwọn èèyàn ó dàbí ìgbà tí à ń jẹ ẹlẹ́dẹ̀ tó ń ṣọ̀rá tí gbogbo ẹ̀ tó ń dùn tó wá di pé a wá fẹ́ sanwó ó wá di tipẹ́tipẹ́ ó wá nira. Tí àwọn kan bá wà tí wọ́n jẹ́ aláyà àsan wo ni Yorùbá máa ń pa ìlú ìlú ẹ má jẹ́ kí nǹkan ó rí bẹ́ẹ̀ fún àwa tí a bá ti yá nǹkan lọ́dọ̀ àwọn.